kílẹ̀ tó pòṣìkà ohun rere ó ti bàjẹ́ ọlọ́run tún lè mọ́ mu àti ẹ̀ńtàmọ̀ sí Cain tó kúrò nínú ọgbà Édẹ́nì ó náà ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ilé Ifẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá ta kókó àbí tó bá gbọ́ rí yóò mọ̀ sí ọ ní àárín torí pé yóò ṣàdìdì nínú làákàyè rẹ torí pé ìgbà àkọ́kọ́ nù tó kọ́kọ́ gbọ́ rí ó ju ẹlẹ́ẹ̀kẹta lámọ̀ sí Pushka ìyẹn wà lórílẹ̀‐èdè India lórí bẹ́yẹn kí n máa sọ pé wò lágbájá máa pọ̀ ó dáa kó o sá fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó bá tó fẹ́ fẹ́ yàwó ni èyí tí ì ṣe Cain ó ní ìkejì òun lòun ó fẹ́ ọ̀pọ̀lọpọ̀ wádìí ni àwọn archaeologist àti àwọn entomologist ti ṣe àwọn méjèèjì la máa ń nígbàgbọ́ pé Adam àti Eva bí èèyàn bá bí ọmọ 100 àwọn kan hàn jura wọn lọ a máa wo ọ̀rọ̀ Olódùmarè ọba tó dá èmi àti ẹ wá wo Olódùmarè ọba tó jẹ́ pé kò ní ẹnìkan tó pé òun lòún fẹ́ràn jù bí ó ṣe pé ìhùwàsí rẹ ìṣesí rẹ ni ó sọ ìhà àti ìwà àtọlọ́run ọba rẹ tẹ́jọ kọ síra yín Cain ló jẹ́ ọlọ́sìn ẹran tí Hébérù sì jẹ́ oní nǹkan ọ̀gbìn tí máa gbìn nǹkan èso dáadáa mo sọ fún wọn pé àwọn méjèèjì la máa nígbàgbọ́ pé Adam àti Éfà bí ṣùgbọ́n àwọn méjèèjì yìí kọ́ ni Adam àti Éfà bí wọ́n bí ọmọ tó tún pọ̀ dáadáa wọ́n bí ìbejì nínú ọmọ wọn nínú àwọn ọmọ tí wọ́n bí tó jẹ́ ìbejì bí wọ́n báwọn náà ṣe bẹ̀rẹ̀ sí ní mẹ́tàn bí ṣe bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí ni pé àwọn ọmọ méjèèjì tí wọ́n jẹ́ ìbejì yìí wọ́n bí ọmọ nínú ẹbí kan wọ́n ní ìbejì àkọ́kọ́ wọ́n ní ìbejì ẹ̀kejì èyí tó jọ́kùnrin kan nínú ìbejì àkọ́kọ́ yóò lọ fẹ́ tó jẹ́ obìnrin nínú ìbejì ẹlẹ́ẹ̀kẹrin àbí ẹlẹ́ẹ̀karùn-ún èyí tó wá jẹ́ obìnrin nínú ìbejì ẹlẹ́ẹ̀kẹrin àbí ẹlẹ́ẹ̀karùn-ún yóò wá fẹ́ tó jẹ́ ọkùnrin nínú ìbejì ẹlẹ́ẹ̀kejì tí í ṣe àwọn ẹ̀gbọ́n rẹ̀ àbí kó wá fẹ́ àkọ́kọ́ nínú àwọn ìbejì náà bọ́n ṣe ń mú wọnú ara wọn nu. nígbà tí eléyìí ń lọ Hébérù àti Cain àwọn méjèèjì wọ́n jẹ́ ọmọ tó hàn dáadáa nínú ọmọ Ádámù àti Éfà mo sọ fún ọ pé bí èèyàn bá bí ọmọ 100 àwọn kan hàn jura wọn lọ bí èèyàn bá bímọ péyàn ká bímọ 5 nísìn gbogbo wọn ò lè rí bákan kan náà wọn ò lè lóko bákan kan náà gbogbo àwọn òjíṣẹ́ tá à ń gbọ́ lónìí kì í ṣe pé àwọn nìkan ni ìyá wọn bí kì í ṣe pé àwọn nìkan bàbá wọn bí ṣùgbọ́n àwọn jẹ́ orúkọ tó hàn ẹni tó lódùmarè ń lò nínú àwọn ọmọ la ṣe ń gbókọ ọ̀pọ̀lọpọ̀ wọn lónìí tí a fi bẹ́ẹ̀ gbọ́ orúkọ àwọn tó kù wọn bó ṣe ń ṣẹlẹ̀ bọ̀ látàyè ìjọ náà nù. nípàdé èyí àwọn méjèèjì wọ́n fẹ́ yàwó ni èyí tí í ṣe Cain ó ní ìkejì òun lòun ó fẹ́ bàbá wọn tó jẹ́ Adam ní mọ́jì ó ṣẹlẹ̀ bá wọn lọ wá nínú àwọn ìyókù ẹ lọ wá nínú àwọn àbúrò rẹ kó lọ fẹ́ mọ́ fẹ́ mọ ẹ̀ńtán jọ bí wà àti ẹ̀ ó jẹ́ ọmọ kan tó jẹ́ pé ó lágídí dáadáa nínú ọmọ kò sí béèyàn ṣe lọ́mọ téèyàn ní mọ irú ìwà tí ọmọ èèyàn ní bàbá tó bí mi mọ irú ọmọ tí mo jẹ́ ó mọ irú ìwà tí mo lè wù bàbá tó bí wọ́n tó ń wò mí náà mọ irú ọmọ tó jẹ́ mọ irú ìwà tí wọ́n náà lè wù bó ṣe máa ń rí láàrin ọmọ nu tí èyí lọ lọ́wọ́ láàrin àwọn méjèèjì tí bàbá wọn sọ pé kó lọ yàn ní inú àwọn àbúrò rẹ̀ èyí tó tún wá tí ìkejì rẹ̀ tí ébè tún fẹ́ ló tún wu òun náà tó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀yin méjèèjì ẹ lọ ntẹ́ ẹ bá ní ẹ lọ mú wá kẹrin ṣèdúpẹ́ fún Ọlọ́run tó Lódùmarè bá ti gba ọpẹ́ rẹ̀ tó bá ti gba àdúrà rẹ̀ tó bá ti gba ìpèsè rẹ̀ kẹ́ máa bọ̀ àwọn méjèèjì wa lọ wọ́n lọ mú tí wọ́n ní Hébérù tiẹ̀ ó mú èso èyí tí ṣe Cain náà mú nínú àwọn ohun ọ̀sìn bíi àtàlẹ̀ ti pè ní àgùntàn eegun àgùntàn rẹ̀ nù kan nínú àwọn nǹkan ọ̀sìn rẹ̀ ó fẹ́ fi ṣe ìdúpẹ́ fọlódùmarè pé kó gba tá a tún lè pè ní sacrifice òun nígbà tí wọ́n gbé eléyìí
Olódùmarè gba titi Hébérù tá mọ̀ sí àgbẹ̀ látàrí pé ohun tó mú wá ohun èso ló mú wá. ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ bá pàdé bẹ́ẹ̀ nínú bíbélì, ẹ bá pàdé nínú àlùkùránì. bákan náà ó ṣeéṣe kẹ́ ẹ bá pàdé nínú àwọn ẹsẹ̀ fákọ̀ọ̀kan. kì í ṣe tí mò ń rò lórí sọ fún wa rárá o. àwọn méjèèjì yìí, ìgbà tí àwọn méjèèjì lọ yìí, ó wá rí i pé títí Hébérù ni Olódùmarè gbà, kò gba títí òun Kéìn. báyìí ni inú ṣe bí ó mú kejì rẹ̀, ó lọ lọ́rùn, lédè kan ó pa á. ìgbà tó pa á tán, ó wá ń dààmú káàkiri pé òun mọ̀ ti ṣekú pa ìkejì òun, ó sì gbọ́dọ̀ délé kó lọ jábọ̀ fún bàbá wọn tí í ṣe Adam pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ o. ìpòrúurú dé bá lẹ́yìn ìgbà ló wá lọ gbé ó sàpadà ó sìn. ìgbà tó sìn tán l'Olódùmarè sọ fún Olúwa pé ìkejì rẹ bó lọ̀rọ̀ kejì rẹ ṣe jẹ́, kí ló ṣe kejì rẹ, tí èèyàn máa parọ́ fọ́lọ́ ń bí. àtìgbà yìí ni ò ṣe padà sí ọ̀dọ̀ bàbá wọn tí í ṣe Adam mọ́, ló bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀, ló kúrò nínú ọgbà Édẹ́nì tàbí nígbà pé wọ́n jọ wà, ó kúrò ń bẹ̀. ọgbà Édẹ́nì kìí ṣe ọ̀run mọ́, àwọn ti wà nílé ayé, ó kúrò ń bẹ̀. kó kúrò ń bẹ̀ tó kúrò ń bẹ̀, Olódùmarè ọba mi tún ṣe kí ó tún ṣe aláàbò lórí rẹ̀. Ọlọ́run ò tún tánù o, kò tánù pé òun ò mọ̀ rí mọ́, kìí tún ṣàyànfẹ́ òun mọ́ o. Ọlọ́run tún fi sọ rẹ̀ sọ bí ṣe ń lọ. a gbọ́ pé bóyá ó sánkú síbi kàbọ̀ náà kú sójú ọ̀nà. mo sọ pé béèyàn kan bá lóun ó pa ọ́, ó dáa kó o sá fúnrúfẹ́ ẹni bẹ́ẹ̀ tí ó bá sì mọ̀ pé ìwọ ò ní tó lè fi gbára rẹ̀ lẹ̀. ìgbà tó pàkejì rẹ̀ tán yìí, ó migrate lọ síbòmíì ni wọ́n sọ fún wọn, jẹ́ kó yé wa pé ibi tó lọ o, ibi tí ò lóókọ ló lọ. ṣùgbọ́n tó bá wá débi tó lọ àwọn ló bá ń bẹ̀ ńgbà tó débẹ̀. àwọn tó bá ń bẹ̀ ńgbà tó débẹ̀, bàbá ọmọ, ìyá ọmọ, àwọn bond kan wà láàrin àwọn òbí sọmọ. tọmọ kan bá wà ní Kòtòǹgìrà àbó wà ní Sókótó tí ìyá àti bàbá wà ń Bàdàn, á rí i pé ẹ̀jẹ̀ wa ara wo ní ìgbà bíi ká wà lọ síbẹ̀, tàbí ká rán àwọn tí a bá mọ̀ pé wọ́n lè bá wa sálámí ẹ̀ lọ, tí wọ́n jẹ́ kó yé wa pé ibi báyìí ló wà. á rí i pé àwọn òbí wo sálámí pé wọ́n gbọ́dọ̀ mọ ibi tá a wà gangan. èyí yìí lè fà á tó jẹ́ pé bàbá wa Ádámù tó ti ṣe bàbá rẹ̀ àti Éfà aya rẹ̀, ìgbà tí wọ́n gbúrò rẹ̀ tí wọ́n sì gbúrò ìkejì rẹ̀ náà, wọ́n ní kí àwọn kan dìde pé ẹ wá sálámí ẹ̀ lọ, ẹ wá lọ síbẹ̀. nínú wọn á rí ọkùnrin, á rí obìnrin nínú wọn, á rí tó nífẹ̀ẹ́ sí i pé kò lè burúburú kó mọ̀ kú ẹnìkan mọ́ọ̀yàn. ó ṣeéṣe kó jẹ́ pé àwọn yìí ni wọ́n gbéra tí wọ́n wá lọ. nínú ìrìn àjò wọn, ọ̀nà rẹ̀ ti jìn, ṣùgbọ́n gbà tó padà yá láàrin ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ àbí ká lè pè ní ọ̀pọ̀lọpọ̀ ọdún, wọ́n ṣe àwárí rẹ̀ níbi tó wà, táwọn náà sì tẹ̀dó pẹ̀lú ẹ̀ síbẹ̀. tó sì ṣe tán sì ń ṣe kí ni o, táwọn náà bẹ̀rẹ̀ sí ní ṣe lọ́kọ-láya, tán bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wọn, táwọn náà bẹ̀rẹ̀ sí ní tẹ̀dó. ṣùgbọ́n tó máa fẹ́ sọ ibo làwọn ti ń bọ̀, gbogbo wọn mọ̀lé wọn pé bàbá tó bí bàbá àwọn ni Adam àti Éfà. ibi táwọn sì ti ń bọ̀ ni wọ́n ń pè ní kí ni o, ọgbà Édẹ́nì làwọn ti ń bọ̀. àwọn náà láti bí ńgbà táwọn náà bá tán ń bí sí, tí wọ́n ń rẹ̀ sí, tí wọ́n ń bí sí, tí wọ́n ń rẹ̀ sí, àwọn náà mọ̀ sọ fáwọn ọmọ wọn pé ibi táwọn ti ń bọ̀ o, Adam àti Éfà ni bàbá àwọn o. àwọn náà mọ rọ́tàn yìí fún àwọn ọmọ wọn. ìtàn tán wọ́n ń rọ̀ yìí, ibẹ̀ ní kí ni o, wọ́n mọ̀ pé ibi táwọn ti ń bọ̀, ibi tí ilé ayé ti bẹ̀rẹ̀ ni, ibi tójúmọ́ ti máa wá. ẹ máa di àwọn ọ̀rọ̀ yìí, ẹ máa bá mi bọ̀ lẹ́sẹẹsẹ.
mo sọ fún ọ pé èyí tó padà pa ìkejì rẹ̀ yìí tí ó bò mọ́lẹ̀ tí ó ṣe ló lọ tó yẹ pé kò sì sí ni bàbá àti ìyá ó ṣeéṣe kán rán àwọn èèyàn wa lọ nínú àwọn ọmọ tí wọ́n bí mo sọ fún wa pé Adam àti Éfà ọmọ méjì tá a mọ̀ sí Cain àti Abel àwọn méjèèjì nìkan kọ́ ni wọ́n bí àwọn ọmọ míì náà ṣùgbọ́n Cain àti Abel jẹ́ ọmọ tó hàn dáadáa tí kan tó ń ṣe sí àgbẹ̀ tí kan sì ń ṣiṣẹ́ kíni tí ń ṣiṣẹ́ adaranjẹ. Torí ìjọba àkókò bá mi fọ́lọ̀ péjì Ojútólé Yorùbá TV. Abbas Taiwo Hassan ló kọ mi. Ọ̀pọ̀lọpọ̀ wádìí ni àwọn archaeologist àti àwọn entomologist ti ṣe lórí pé láti gbìyànjú pé ibo gangan bó la ṣe lè mọ ibi tí ọgbà gangan wà. Mo sọ fún wa pé nípa àwọn odò mẹ́rin kan wọ́n wá dárúkọ àwọn odò mẹ́ta kan tó ṣe pàtàkì pé tá bá fẹ́ ṣèwádìí kìíní yìí o àwọn odò kan wà tí a gbọ́dọ̀ mọ̀ pé níbo làwọn odò yìí wà tí wọ́n nígbàgbọ́ pé àwọn odò yìí inú ọgbà Édẹ́nì làwọn odò yìí ti ń sàn wá. Ara àwọn odò yìí ni odò ẹjẹ́ wọn máa dákọ̀ fún ọ àkọ́kọ́ nínú àwọn odò yìí la mọ̀ sí Lake Van. Lake Van yìí orílẹ̀-èdè Turkey ni wọ́n sọ pé odò yìí wà. Òyì jẹ́ kan lára àwọn odò tó nígbàgbọ́ pé àti ọgbà Édẹ́nì lodò yìí ti sàn wá. Odò ẹlẹ́ẹ̀kejì la mọ̀ sí Quran tó wà ní Al-Arab ní water highway lórílẹ̀-èdè Iraq. Lórílẹ̀-èdè Iraq mú wọ́n sọ fún wa pé ìlú Iraq yìí lórúkọ rẹ̀ yí padà tó di Mesopotamia ló yí padà tó di orílẹ̀-èdè Iraq. So di méjì. Odò ẹlẹ́ẹ̀kẹta la mọ̀ sí Pushkar yìí wà lórílẹ̀-èdè India. Nígbà tó pọ̀lọpọ̀ wádìí lọ náà pé odò yìí o náà àti apá abita ìsọpọ̀ náà ti sàn wánú nígbà tí wọ́n ṣèwádìí lórí odò tá mọ̀ sí highway tó wà lórílẹ̀-èdè Iraq àti èyí tó wà lórílẹ̀-èdè Turkey wọ́n wá tọpasẹ̀ Pushkar náà wá wọ́n wá rí pé apá abìkan náà wọ́n ní ìbáṣepọ̀ àwọn odò mẹ́tẹ̀ẹ̀ta yìí. Àwọn odò yìí ni wọ́n nígbàgbọ́ pé inú ọgbà Édẹ́nì làwọn odò yìí ti ń ṣàn án bọ̀. Ẹ wá gbọ́ mi àwọn olóṣèwádìí lórí àwọn odò yìí ẹ jẹ́ kí n fìdí ẹ̀ múlẹ̀ fún wa kẹ́lẹ́ bá ń pé àwọn òyìnbó ti ń ṣèwádìí lórí ọgbà Édẹ́nì ń bọ̀ ọjọ́ ti pẹ́. Kì í ṣe àròsọ kì í ṣàròrí sọ. Máa dárúkọ bíi mẹ́ta àbí mẹ́rin lára àwọn tó ti ṣèwádìí torí pé kí ni wọ́n pọ̀ dáadáa màá sì tún máa mẹ́nu bà wọ́n ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́ mi ìṣóná kẹ́lẹ́ bá mọ̀ pé n táwọn wí kò ṣe pé a kàn ń ro àròsọ àbí orísọ ní ọ̀rọ̀ àwọn odò yìí àbí ìwádìí tán ti ṣe ní ọ̀la ti rí Collins òun ṣe tí pẹ̀ 2020 nìyẹn. À ń rí òyìnbó kan tó ń pè ní Brown ní ọdún 1884 nínú ìwé rẹ̀ tó ní chapter 3 nínú ìwé rẹ̀. A tún pè author kan ní H. Lewis ní 1968. Bákan la tún ní Reckness ní ọdún 1964 lónà ti ṣe ìwádìí máa fi ọ̀nà lẹ́wọ̀n péjì lẹ́ọ̀rá wọ̀n PDF ẹ̀ ń bẹ lọ́wọ́ mi náà lẹ́ọ̀rá wọ̀n yẹn àwọn òyìnbó yẹn tán ti ṣe research yẹn ó pọ̀ lóríṣiríṣi màá máa mẹ́nu bà torí ìjọba àsìkò. Ẹ tó pàdé mi ní apá kejì láti máa tẹ̀síwájú nípa èyí tó kù nínú ọgbà Édẹ́nì bó ní ìrìn àjò rẹ̀ mo ti sọ tán Nimrod fún wa mo ti sọ tán lantanpe Namudu fún wa mo ti sọ bó Mesopotamia ṣe rí Mesopotamia mo sọ fún wa pé òun ló padà di Iraq lénìí òun náà ló tún padà jẹjọ yìí pé odò kan ń bẹ ní okòdòdò kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí náà ẹ jẹ́ ká kún fún ìwádìí bó ló ṣe kan Ilé Ifẹ̀ ló jẹ́ ká mọ gbogbo ilé ìjáde òmá bó lọ̀rọ̀ ẹ ṣe kan Ilé Ifẹ̀ tàbí wọ́n sọ pé ó tù fẹ́ bí ojúmọ́ ti mọ́ wa ó ní ìtumọ̀ gidi gan nínú ìgbésí ayé ọmọnìyàn. Gbogbo odò tí mo ti dárúkọ yìí ó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ilé Ifẹ̀ àti ẹ̀ńtàmọ̀ sí Cain tó kúrò nínú ọgbà Édẹ́nì ó náà ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ilé Ifẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá ta kókó àbí tó bá gbọ́ rí yóò mọ̀ sí ọ ní àárín torí pé yóò ṣàjèjì nínú làákàyè rẹ torí pé ìgbà àkọ́kọ́ nù tó kọ́kọ́ gbọ́ rí o lè mọ̀ rí kà nínú ìwé kankan rí